Ìpele mẹ́ta ni ẹ̀ka tí ń ṣe ètò ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà: ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀. Gbogbo àwọn ìpele lẹ́lẹ́kànjẹ̀ka iṣẹ́ ìjọba ni wọ́n sì ní àwọn adarí tó jẹ́ àjọ tí ń jà fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ wọn. A ní àjọ tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lápapọ̀ tí a mọ̀ sí Nigeria Labour Congress. A ní àwọn àjọ òṣìṣẹ́ tí ń jà fáwọn ẹ̀ka-ǹjẹ̀ka iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan. Lára àwọn àjọ tí ń jà fún àwọn òṣìṣẹ́ yìí náà ni àjọ NOGE ni wọ́n wà. Lórí ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà fún tèmi, a fẹ́ wòpò tí àjọ NOGE tí wọ́n wà, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkìtì àti ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n la wà lọ́wọ́lọ́wọ́ yìí láti wá fi ọ̀rọ̀ wá àwọn adarí àjọ NOGE níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n lẹ́nu wò. Ibo làjọ NOGE tí ń bọ̀? Ibo ló dé dúró? Báwo náà ṣe fẹsẹ̀ múlẹ̀ ní ìjọba ìbílẹ̀, pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n? Ǹjẹ́ wọ́n ń jà fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ ni àbí wọ́n ń jà fún àpò ara wọn? A dé ọ́fíìsì alága NOGE tuntun tí wọ́n ṣe yàn sípò láìpẹ́ yìí níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n láti wo nǹkan tí wọ́n ní lákàá àti láti tan ìmọ́lẹ̀ sáwọn kankan tó ṣókùnkùn nínú ẹgbẹ́ àjọ ajàfáwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí NOGE. Olúọmọ pírẹsẹ́ńtà ló kọ mi o. Bẹ́ẹ̀ ṣe mọ wo fídíò yìí, ẹ máa bá a máa subscribe sí YouTube channel, ẹ máa like, ẹ máa comment, ẹ dẹ̀ máa share link yẹn sí ìgboro ayé. Ojú òní tì yín, ẹ máa bá mi ká lọ. Fọn ìpẹ̀lẹ́ ọmọ olókè, òkè kọ́ máa láàyè tilé ogun, ẹ̀dúlé àwọn ẹ̀fọn kú mọ́yẹ. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy, ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. Ìròyìn ayọ̀ ló ní ká ní àgbọ̀. Fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́, àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. Torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. Ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàárín oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. Bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀, ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. Àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. Yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. Ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. Ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world. Orí ètò ojúkojú pẹ̀lú Olúọmọ pírẹsẹ́ńtà, bá a ṣe ń bàbọ̀ lórí ọ̀rọ̀ NOGE, a wà pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ NOGE níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀nláyè ní ìpínlẹ̀ Èkìtì. Alága ìbá kí gbogbo àwọn aráalé. Kí àwọn èèyàn wá ń lé, ó dá kí gbogbo ojú tó ń wò wá àti gbogbo àwọn olólùfẹ́ wa lápapọ̀, pàápàá àwọn èèyàn mi ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀nláyè local government. Ó kí yín pé ẹ kú dédé wòyí. Orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́? Orúkọ mi ni Comrade Ọláwìyí Ayọ̀dèjì Paul aka Ìyanu Asẹ̀lẹ̀, NOGE chairman Ẹ̀fọ̀n local government. Kí ni pàtàkì NOGE fún ìjọba ìbílẹ̀ àti pé ìgbà wo gan ni wọ́n dá NOGE lẹ̀? Pàtàkì NOGE ní ìjọba ìbílẹ̀ ni pé
bí a ṣe ní ẹ̀ka mẹ́ta ní ìjọba bẹ́ẹ̀ náà ni a ṣe ní ẹ̀ka mẹ́ta ní ti NOGE, a ní federal, a ní state, yẹn náà pè ní state executive, a dẹ̀ ní branch. Pàtàkì bí wọ́n ṣe dá NOGE sílẹ̀ ni pé kí wọ́n máa jà fún òṣìṣẹ́ láti ìgbàdégbà tó bá ní. òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ àbí ti federal. ti ìbílẹ̀. ẹni tó bá jẹ́ state worker NOGE ò ní kan ṣe pẹ̀lú ẹ̀. NOGE ò ní kan ṣe pẹ̀lú ẹ̀. tó bá jẹ́ federal worker NOGE ò ní kan ṣe pẹ̀lú ẹ̀. NOGE ò ní kan ṣe pẹ̀lú wọn, but at local government level ni NOGE, at state level náà wọ́n ní kan ṣe with collaborating with àwọn NSC. wọ́n jọ wà. so abẹ́ ìṣàkóso àwọn àjọ tó rí sí jíjà fún ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ táwọn sí Nigerian Labour Congress ni wọ́n wà. ní NOGE wà. ó di tó báwo tí NOGE ti ń exist. tàwa ní ká wò wàá lè má ti dẹ̀bi December yẹn, but ó ti tójọ́ mẹ́ta ilé ti pàṣẹ tí NOGE náà ti wà ó dẹ̀ ti ń jà fún òṣìṣẹ́ láti ìgbàdégbà. a mọ̀ NOGE àti àwọn àjọ míì sí àjọ akitiyan tí wọ́n máa ń mú ọ̀rọ̀ òṣìṣẹ́ lọ́kùnkúndùn, ṣùgbọ́n a rí pé àwọn àjọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ báyìí wọn fẹ́ máa ṣe iṣẹ́ tí a mọ̀ wọ́n fún, tó jẹ́ pé wọ́n ti ń fi bẹ́ẹ̀ wọ abẹ́ àwọn olóṣèlú. ṣé NOGE ṣé kò rí bẹ́ẹ̀ pàápàá jùlọ ní ti ìjọba ìbílẹ̀ fún? Ti NOGE ò rí bẹ́ẹ̀. Then tí ìbáṣepọ̀ bá ti wà ní àárín àwọn òṣìṣẹ́ àti olóṣèlú kò ní síjà. I mean the management level. Okay. But tí kò bá ti sí ìrẹ́pọ̀ láàrin wọn, ìjà máa wà. Kí ni ìrẹ́pọ̀ yẹn náà? Ni pé tí àwọn òṣìṣẹ́ bá ti ń fẹ́ nǹkan, NOGE ló ní ẹ̀tọ́ láti lọ gbé kojú àwọn management. láti gba ẹnu àwọn òṣìṣẹ́ sọ̀rọ̀ gbogbo yẹn lè kóra yín lọ lẹ́ẹ̀kan ṣoṣo. kò possible. A ní àwọn executive tó jẹ́ NOGE executive tó jẹ́ pé tá bá fẹ́ jà pé àwọn òṣìṣẹ́ wa o nǹkan báyìí náà fẹ́ o láti gbà fún wọn látọ̀dọ̀ ìjọba ìbílẹ̀, a lọ bá alága tó jẹ́ local government chairman. Alága ẹgbọ́ nǹkan bí eléyìí la fẹ́ o, ẹ bá wa ṣe o fún àwọn èèyàn wa, fún ìgbáyé gbádùn àwọn èèyàn wa, gẹ́gẹ́ bí local government chairman ti wà fún ìlú, fún èwo local government, bẹ́ẹ̀ náà ni àwọn NOGE wà fún gbogbo staff tá à ń jà fún, tá a dẹ̀ ń sojú. A rí wípé ní ìgbà àtijọ́ tẹ́lẹ̀ tí àwọn àjọ tí ń ṣojú òṣìṣẹ́ tí wọ́n bá ti ń fẹ́ nǹkan lọ́dọ̀ àwọn ìjọba tó bá fìjà wọlé, wọ́n á tún lè fìjà túká tó jẹ́ pé wọ́n gbé gbóná fúnra wọn. A máa rí pé kì í rí bẹ́ẹ̀ mọ́ báyìí, tó bá ti lè bí kókó wọlé ẹ̀rín náà wọ́n rí jáde. kí ló fà tó fi máa rí bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni pé nǹkan tó ń fà ni pé kò sí òótọ́ mọ́ láyé, but òótọ́ yẹn náà ó sì wà, but tí ìjọba àti àwọn olóṣèlú tí ìjàmbá ti ń wà ní àárín union àti àwọn olóṣèlú, ọ̀pọ̀ ìgbà ni àwọn míì máa fẹ́ lo avenue yẹn láti kó sí abẹ́ wọn, láti pé kán lo nǹkan tán pè ní divide and rule sí àwa náà ń sọ̀tá ìjọba, ọ̀rẹ́ ìjọba náà ni wá, bọ̀ síbẹ̀síbẹ̀ náà tí a bá fẹ́ béèrè nǹkan lọ́wọ́ ìjọba náà gbà mí, a kọ́kọ́ ní ìfòkùn ló ikú ìjọba o, a fẹ́ gba nǹkan fáwọn èèyàn wa o, tó bá ti ń pẹ́ jù tí ìjọba ò tètè fẹ́ fèsì sí kinní yẹn. ṣùgbọ́n àwọn adarí yín láwọn ọ̀pọ̀lọpọ̀ union wọ́n máa ń gbàbọ̀dẹ̀ tó jẹ́ pé tí ẹ̀rín bá ti pa àpò wọn, tí wọ́n bá ti rẹ́rìn jáde, wọn èyí mú ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ìyókù lọ́kùnkúndùn. Ọ̀pọ̀ ìgbà náà ni nǹkan tẹ́ sọ yẹn ń ṣẹlẹ̀, ṣùgbọ́n nígbà míì náà kò tún mú ìwà pé tí ọba ti rányàn níṣẹ́,
àwọn tó ń lè ràn yàn níṣẹ́ wọ́n ti believe pé ẹni yìí o ẹ lọ ṣojú wọn ẹ dáadáa lọ sojú wa o àmọ́ ojú àpò wọn náà ló máa ń ó ṣe máa jẹ́ ẹni tó jẹ́ pé ó competent pé ẹni yìí tó bá ràn ní iṣẹ́ bíi eléyìí á jẹ dáadáa á dẹ̀ wá fàbọ̀ jẹ wọn bọ́tọ̀ ọ̀pọ̀ ìgbà mi ò tún rí bẹ́ẹ̀ ó dẹ̀ tún rí bẹ́ẹ̀ because àwọn èèyàn wa ń gbà míì náà ṣe mọ̀ pé ìjọba wọ́n máa ń wo sàkún pé àwọn tó ń jà fún yín náà ẹ jẹ́ kán ṣe ń gbà àwọn yín náà kan náà wà tó jẹ́ pé kò sí bí gẹ́gẹ́ bí ti nọ́gẹ̀ wà yìí a kì í gbàbọ̀dé fáwọn èèyàn wa lọ́dọ̀ ìjọba pé ẹ̀yin ìyẹn nọ́gẹ̀ o ẹ gbà o mo ti sọ́tọ̀ fún yín o kò rí bẹ́ẹ̀ nǹkan tá a bá la fẹ́ jà fún yẹ àdẹ́ ìjà lójú àmì ìkànnì àdẹ́ bọ̀ sí abọ́ sọ́wọ́ àwọn èèyàn wa. alága náà gẹ ìjọba ìbílẹ̀ fún lọ́pọ̀ ìgbà ẹ̀yin olórí union ẹ kì í lè débẹ̀ láì ṣe pé ẹ ní support ìjọba tó bá wà lórí oyè lọ́pọ̀ ìgbà gan wọ́n ní pé àwọn ìjọba náà máa ń fi ọ̀pọ̀lọpọ̀ yín síbẹ̀ ṣe ní support ìjọba tí ń lọ lọ́wọ́ ní ìjọba ìbílẹ̀ fún. sẹ́wọ̀n pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ kan tí mo ti sọ ṣáájú náà a lè sọ tájọba a dẹ̀ tún lè gbógun tìjọba but in another way náà ìjọba náà wọ́n gbọ́dọ̀ fi tiwa náà sí ìdí ni pé ìfẹ́ àwọn èèyàn wa ó gbọ́dọ̀ jẹ́ kí èròǹgbà téèyàn ní sọ́kàn kó wá sí ìmúṣẹ because àwọn olóṣèlú wà nígbà mìíràn lè dá sí ọ̀rọ̀ union at the end of the day ẹnìyẹn lè má jẹ but tí ìfẹ́ ti àwọn èèyàn wa yẹ tó bá ti jẹ́ kóun ló máa tí ó bá ti jẹ́ kóun ló wà lọ́kàn wọn òun náà láṣẹ ìgbà tí mo fẹ́ díje báyìí tí mo díje fún nọ́gẹ̀sì àmọ́ èròǹgbà àwọn èèyàn wa nǹkan tó ń fẹ́ ló wá sí ìmúṣẹ kì í ṣe pé olóṣèlú ṣe ẹ consult alága ìjọba ìbílẹ̀ àgbà òkè àti àwọn kan consult ẹni pé àṣẹ báwọn náà ṣe jẹ́ leader bí tó bá ní whoever tó fẹ́ díje fún nọ́gẹ̀ alọ̀bá náà nígbà ọ̀gá mò ń jáde o àmọ́ sọ́kàn bọ̀ wọ́n lè ṣàyà gbangba pé àwọn fẹ́ sponsor lágbájá against lágbájá because wọ́n ti mọ̀ pé o máa jẹ́ pé ẹ̀rí endorsement alága ìjọba ìbílẹ̀ fún nìyẹn. a rí endorsement wọn ṣùgbọ́n kì í ṣe pé wọ́n sponsor candidate kan gbogbo wa náà ní kó lọ feed pé gbogbo wa ní tiwọn tí wọ́n dẹ̀ ń fi àdúrà ràn wá lọ́wọ́. àmọ́ ọmọ jù kan lọ lọ́wọ́ ọlọ́mọ. gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ kì í ṣe pé wọ́n ní ìfẹ́ sí èèyàn kan bọ̀ wọ́n lè gbé sójú gẹ́gẹ́ bí àwọn náà ṣe jẹ́ leader bí gẹ́gẹ́ bí àwọn náà ṣe jẹ́ olóṣèlú wọ́n lè sọ pé this is my anointed candidate. àmọ́ láàrin mi àti ẹ̀yin la yo alága ìjọba ìbílẹ̀. òun ṣe mo lè sọ pé àyò wọn mi ò dẹ̀ tún ṣàyò wọn because ẹ̀gbọ́n náà jẹ́ sí mi but àwọn èèyàn wa níbí tán jẹ́ òṣìṣẹ́ fún local government àwọn náà dìdí fàmí kalẹ̀ pé èmi náà fẹ́. nígbà táwọn èèyàn wá fàyè kalẹ̀ tẹ̀dẹ̀ tó wọ́n rí pé àbúrò alága ni yín o àwọn èèyàn tó wá fàyè kalẹ̀ àwọn èèyàn fàyè kalẹ̀ ẹ̀ tó jẹ́ àbúrò alága. sẹ́wọ̀n pé ẹ̀fọ̀n generally àkàrà gbogbo wa nìkan lẹ́fọ̀n. bẹ́ẹ̀ kan ra lókè ẹ̀ kan ra nísàlẹ̀ tó ní mo sọ pé brọ́dà mi ni wọ́n ọ̀gá mi náà tún jẹ́. àwọn ipò wo lẹ ti dì mú kó tó di pé lè dá alága àbí láti ẹ̀yìnkùnlé ilé ṣúà lè bọ́ sórí. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo ti jẹ́ ẹni tó di ipò trustee mú ní nọ́gẹ̀ yìí ìyẹn ni ó kéré jù ní pòsíṣàn nọ́gẹ̀ tí mo ti dì mú fún ọdún mẹ́ta ìgbà yẹn wọ́n tún padà yàn mí gẹ́gẹ́ bí akápò treasurer àpòdẹ́jọ àpòfàyà àpòkún so adẹ ṣe nǹkan tó ń pè ní àkóyawọ́ ìjọba fún ti union ẹbùjẹbù dànù tí gbogbo àwọn èèyàn mọ̀ pé ẹni ò tó ránṣẹ́ tó máa tún rán níbi nílà àtúnjábọ̀ fún wọn ìbẹ̀yẹ nígbà tí mo ṣe tẹ́sọ̀rọ̀ tán wọ́n tún wò pé ẹni ò tó kàn tó rán níbi tó ju àkápò lọ gba ẹni mo ní ìsinmi ráńpẹ́ díẹ̀ kó tó di pé brọ́dà wa tó jẹ́ comrade Sọjí Adékànsì wọ́n fi ṣe alága ìjọba ọwọ́ wọn ni mo ti wá gba ètò ìjọba bí kí ni ìbáṣepọ̀ yìí pẹ̀lú ẹni tó kó bá wọlé nígbà tí wọ́n wà ní ìjọba. ìbáṣepọ̀ wa ogún mọ́rán lágbé nǹkan tí mo sọ
ẹ̀gbọ́n mi náà jẹ́ ọ̀gá mi náà jẹ́ and ó dẹ̀ jẹ́ leader wa náà ní union level yìí because àwọn náà ti fi gbà kan jẹ́ akápò nọ́gẹ̀ kó tó di pé àwọn náà da alága nọ́gẹ̀ tí mo wá gba. ṣàtòrí akápò lèèyàn ti máa ń di alága ṣóṣù àtẹ̀yìn bá ti di akápò alága ṣọ́ọ̀fù. Ó wá jẹ́ bí oníkàlùkù máa ṣe tó ara ìrìn àjò ara ẹ̀ wá jẹ́ bí èèyàn máa ṣe dáadáa sí ní àárín àwọn òṣìṣẹ́ wa bí èèyàn lè wà láti ilé tí mo kọ́kọ́ sọ yẹ trustee yẹn kan rí pé ó capable láti ṣe alága kó dẹ̀ dálága ó wà bó bá ṣe nífẹ̀ẹ́ sáwọn èèyàn báwọn èèyàn náà máa ṣe nífẹ̀ẹ́ sí. láàrin mi àti tójú fi kojú báyìí tí ó bá gbóná girigiri tán pẹ̀lú ìbáṣepọ̀ èèyàn àtàlága ṣe lè gbéná kò wọ́n lójú gẹ́gẹ́ bí adarí. kí ló dé nǹkan tó ń pè ní union nìyẹn tá a bá tún jà alága wa fẹ́ nǹkan báyìí o a lè kọ́kọ́ gbé mẹ́mò síwájú wọn alága nǹkan bí eléyìí la fẹ́ bá wá sí kò tí ì sí báyìí a tún lè fi ẹ̀bẹ̀ sí tó bá tún yá náà a tún lọ ti union. àní tó bá wá di pápá ìkítà tán tẹ́ ẹ ti lo peaceful approach tí gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n kọ́wọ́ tì yín tán fi yín síbẹ̀ tó bá wá ní rárá o ṣíwájú wa ẹ jẹ́ ká wá lo approach tó ga jù pẹ̀lú ìbáṣepọ̀ rí pẹ̀lú ìjọba ìbílẹ̀ fún alága tó wà bẹ́ẹ̀ ṣe lè gbéná kó wọn lójú. kò sí ẹni tó bá ti jẹ́ union leader ó gbọ́dọ̀ mọ̀ pé nǹkan méjì lèèyàn lè bá pàdé peaceful approach máa wà then tó bá tún wá di after yẹn ìjà tún lè wà tíjà bá tún wà ní union aspect tó bá tún yá a tún gbé wá sí round table a tún parí ẹ̀ but ìjà yẹn àwa jọ wọ̀n pé alága o ìkan báyìí ni mo fẹ́ fáwọn òṣìṣẹ́ mi ẹ bá mi ṣe tó má dẹ̀ tíjà bá ti wà náà tó bá ti ṣe àtúndì ọ̀rẹ́ nìyẹn. bó lẹ ṣe lè ṣàpèjúwe ètò ìṣèjọba Honorable Ṣẹ́gun Afọlábí Àgbàòkè tó bá kàn sọ pé kẹ́ réètì wọn láti scale of 1 to 10 kí ni ìgbéléwọ̀n tẹ̀lé fún wọn. Honorable Ṣẹ́gun Afọlábí Ezekiel aka Àgbàòkè wọ́n jẹ́yàn tó jẹ́ ọmọlúwàbí tó dẹ̀ ń ṣe dáadáa sónílé sí àlejò pàápàá àwa òṣìṣẹ́ fún local government wọ́n dá sí gbogbo wa wọ́n dẹ̀ ń ṣe nǹkan tí ó tọ́ lásìkò tó yẹ tó bá yẹ kán sí fáwọn òṣìṣẹ́ wọ́n ń ṣe pẹ̀lú ìrọ̀rùn. ṣé ètò ìjọba tó ń lọ lọ́wọ́ yìí ṣé ó pé ìjọba ìbílẹ̀ fún ṣó pé ẹ̀yin òṣìṣẹ́. Báwo ọmọlúwàbí ni Báwo tó jẹ́ gọ́vùnà wa lẹ́kìtì lọ́wọ́lọ́wọ́ báyìí ó ṣe dáadáa tábà ní pé èèyàn ṣe dáadáa ọmọ ni kò séèyàn tó lè tara yín lọ́nà èèyàn dẹ̀ lè score 100% but tábà ní carrot the present governor ó gbìyànjú bẹ́ẹ̀ ṣe dáadáa gbogbo àwọn ẹ̀tọ́ tó yẹ kó fún wa ló ń fún wa time to time. ǹjẹ́ ẹ̀yin òṣìṣẹ́ ní ojúṣe láti ran ìjọba lọ́wọ́. Ojúṣe wà ojúṣe tó dẹ̀ wà ni pé tí ó bá tó àkókò àwọn Yorùbá máa ń pòwe pé ìjó náà fi máa ń sanjó ní kòrò tó bá tó àkókò tí ó yẹ ká dìbò. kí lẹ fi sanjó lẹ́fọ̀n. ìbò náà la máa fi san fún Báwo because ó sì dáadáa sí wa fún second time nǹkan bí ilé náà la máa fi san fún a lè gbowó fún adẹ̀lera màálù fún wọn but ìbò yẹn náà ó sọ ni wípé Báwo ó tọ́ sí ìjọba ẹlẹ́ẹ̀kejì. ó tọ́ sí téèyàn wá ṣe dáadáa. ǹjẹ́ Honorable Ṣẹ́gun Afọlábí Àgbàòkè náà tọ́ sí ìjọba ẹlẹ́ẹ̀kejì bó ṣe ń bá lọ yìí. 100%.
bí ọ̀gá wọn náà Ládó ṣe tọ́ sí second time ní Honourable Ṣẹ́gun Àgbàòkè náà Afọlábí wọ́n ṣe tọ́ sí sáà kejì lórí ìjọba ìbílẹ̀ fún local government. torí àkókò wa mo máa tó yọ̀ǹda yín kí ni àlàkalẹ̀ ètò ìṣèjọba yín ìgbà wo lẹ bọ́ sí orí ipò yìí ọdún mélòó lẹ lò kí ni àwọn nǹkan tẹ́ ti ní làkà láti ṣe pẹ̀lú àwọn executive. a sì gba ìṣàkóso dá nọ́gẹ̀ kò tí pé oṣù méjì March 19 náà dìbò fún wa ní orúkọ Ọlọ́run pẹ̀lú àwọn executive mi ibi tí a sì bá dé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn executive pé wọ́n kọwọ́ tì mí lẹ́yìn gẹ́gẹ́ bí alága wọn ìrẹ́pọ̀ ìbáṣepọ̀ tó dáa ó dẹ̀ wà láàrin èmi àti àwọn nọ́gẹ̀ executive ìjọba nọ́gẹ̀ táwọn ń tù lọ yìí ọdún 4 la máa lò tó bá tún yá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run wọ́n tún lè sọ pé wẹ́ ẹ ti ṣe dáadáa ní ọdún 4 o ẹ tún di gbádàgbọ̀n yín iléyá wọ́n tún lè sọ pé nídàkejì ẹ tún gbéra ẹ tẹ̀síwájú. so àǹfààní àti iṣẹ́ méjì wà. àǹfààní àti iṣẹ́ méjì wà fún ipò alága àǹfààní àti iṣẹ́ méjì wà gẹ́gẹ́ bí alága ìwé òfin yìí ṣètò. ló ṣètò a lè sọ ọdún 8 lẹ́yìn ọdún 8 a lè dupò chairman àmọ́ tó lè jẹ́ pé state ni olúwa tún lè gbéra kó lọ. kí ni àwọn nǹkan tẹ́ ní lọ́kàn láti ṣe ní ṣókí. àwọn nǹkan kan tá ti là kalẹ̀ gẹ́gẹ́ bí èròǹgbà ọkàn wa kí Ọlọ́run kó fún wa sí a ní àwọn kan tá máa ṣe fáwọn èèyàn wa gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ètò wa ètò ìgbáyégbádùn fún àwọn òṣìṣẹ́ pé nǹkan tá bá lè máa ṣe láti ṣe fún wọn. ẹ mọ̀ kí n jẹ fún wọn níparí iṣu. ẹ̀tọ́ wà tá a fẹ́ fi jà fún wọn lọ́dọ̀ ìjọba ká gbà jáde then àwọn kan wà tó jẹ́ pé bí apá fọ́ tó máa fi ń fìlè kí ni annual performance sí wọn ká bá wọn gbà láti state ká wá kó fún wọn tó bá lẹ́ni tó ní promotion issue ká bá wọn jà fún ká bá wọn lọ Adó ká bá wọn ṣe nǹkan tá a bá lè ṣe then adẹ̀ ní láti pé ká kọ́ ilé ibi tó ti ń tọ́jú àwọn èèyàn bíi clinic staff clinic ó wà lára àwọn èròǹgbà wa fún ọdún 4 láti pé ká kọ́ fún àwọn èèyàn wa kó lè máa di lílò fún gbogbo òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ fún. ibo gan ni ẹ̀yin union ti máa rówó láti fi finance àwọn project yín láti fi maintain ilé ẹgbẹ́ àwọn staff àti bó gan ni ó ṣe ń ró tó sẹ́yìn union leaders lẹ́nu. ó ní àwọn kankan náà tó ń wà because ibi tí o bá ti sí owó náà kò lè sí tẹ̀síwájú owó la fi ń sáyé gẹ́gẹ́ bí nǹkan tí mo ti sọ láàkọ́kọ́ pé a ní ẹ̀ka ìjọba 3 ó ní percentage tó máa ní nǹkan tó ń yọ lórí àwọn èèyàn wa tórótóró ending of the month oníbọ̀sẹ̀ máa ń pín so ìyẹn la máa fi ń tó máa sẹ́ǹdì tiwa láti Adó síbí máa ń lọ federal náà tiwa náà la máa fi ń rán ọ́fíìsì la máa fẹ́ ṣe project tó bá láwọn èèyàn wa tó ní ìdásí assistance kékeré at union level tá a sì lè sáré ṣe fún wọn àṣẹ ó lè máa pọ̀ àṣẹ fún wọn níwọ̀nba tí agbára ká. ǹjẹ́ látìgbà tẹ́ ti dé orí ipò yìí ṣe ti rí àwọn challenges tó jẹ mọ́ ipò leadership. àti ìsọpá àti rí ìsọpá àti rí because pé mo ti sọ lákọ̀ọ́kọ́ náà pé mo ti di àwọn ipò kéékèèké mú ní union yìí bọ̀ tí chairman náà ó tún jẹ́ ipò tó lágbára àwọn ìgbà ń wà tó jẹ́ pé àwọn èèyàn wá lè sọ pé àwọn nídìí nǹkan báyìí o kàn pé àtètè sí kíni àtètè dá wọn lò tó bá níbi tán fẹ́ need assistance wa mo lè delegate àwọn èèyàn mi ní báyìí ó ní nǹkan báyìí ṣe ní department báyìí ìjọba wa pé àwọn èèyàn tó wà ń charge tètè bá wa yọjú sí wọn orí nǹkan tá a wà fún náà nìyẹn láti pé ká máa ṣe fún gbogbo àwọn òṣìṣẹ́ láti máa múnú wọn dùn. kí wàá ní ìmọ̀ràn yín fún àwọn ìjọba pàápàá jù ìjọba ìbílẹ̀ Fanlaye àtàwọn òṣìṣẹ́ yín tẹ́ ń ṣàdarí lé lórí. ìmọ̀ràn mi ni pé mò ń gbàládùá kí
Ọlọ́run túbọ̀ jẹ́ kí autonomy yìí kó tá à ń pariwo yìí kọ́lọ́run túbọ̀ jẹ́ kó zẹ̀ kó ní ìmọ́lẹ̀ dé ìjọba ìbílẹ̀ agbára Ọlọ́run náà gbogbo nǹkan tó wà níkàáwọ́ láti pé ká ṣe fáwọn èèyàn wa la máa bẹ̀rẹ̀ sí í ṣe àti ń ṣe díẹ̀díẹ̀ but àtúbọ̀ máa gbìyànjú láti máa ṣe gbogbo nǹkan tó yẹ ká ṣe. Ìmọ̀ràn mi ni pé àwọn èèyàn wa náà ká túbọ̀ máa ṣe dáadáa sí wọn káwọn náà túbọ̀ máa ṣe dáadáa sí ìjọba. tọ́ kí n dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ẹ bá dárúkọ yín fún gbogbo àwọn ará lílẹ̀ kan sí. Orúkọ mi ni Comrades Ọláoyè Ayọ̀dèjì Nobel Chairman Ẹ̀fọ̀n Local Government. Oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ bá wà wò a dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀dọ̀ Nobel Chairman ti ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n ní ìpínlẹ̀ Èkìtì láwàá tí wọ́n ti tàn mọ́lẹ̀ sí gbogbo àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa ẹgbẹ́ ajàfáwọn òṣìṣẹ́ tá a mọ̀ sí Nobel. Bẹ́ẹ̀ ṣe ń wo fọ́nrán yìí lórí YouTube ẹ máa bá a máa subscribe sórí YouTube channel yẹn free of charge ni ẹ kàn tẹ subscribe button ẹ lè máa get notification nígbà tá a bá upload àwọn other videos ẹ máa bá a máa like àwọn videos wa ẹ comment sórí ẹ ẹ dẹ̀ máa share àwọn link wa sí gbòòrò ayé rere Olúgbadé Olúọmọ ló kọ mi Olúọmọ presenter ló kọ àwọn tá a tún lè jọ ṣe production yìí títí dìgbà míì tẹ́tù máa rí wa wò bí ìran bye for now. a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí ẹ̀yin tẹ́ máa ń comment tẹ́ máa ń like tẹ́ ẹ máa ń share àwọn videos wa ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button kẹ́ ẹ bá wa subscribe kẹ́ ẹ lè máa ń láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí. Olúọmọ Broadcasting Media Academy ìròyìn ayọ̀ tí ẹ ti ń retí dé. ìròyìn ayọ̀ òun ni ká ní àgbọ̀. fún gbogbo ẹni tó ti ń gbèrò láti kẹ́kọ̀ọ́ ní ìmọ̀ kíkún kí ẹ sì di ògbóǹtarìgì nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àsìkò rèé fún ọ láti lè mú àlá rẹ ṣẹ. torí ìdí gan rèé tí a fi gbé ilé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy kalẹ̀. ibẹ̀ láti ń kọ́ni lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti ìròyìn pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ tó bá tayé òde òní mu láàrin oṣù 12 sáà ìkẹ́kọ̀ọ́ dípílọ́mà. bó jẹ́ ètò ẹ̀kọ́ olójoojúmọ́ tàbí olópin ọ̀sẹ̀ ilé ìwé yìí forúkọsílẹ̀ lábẹ́ àṣẹ ìjọba. àwọn olùkọ́ tí wọ́n dángájá pẹ̀lú ìrírí ọ̀pọ̀ ọdún ni wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa. yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ mi ń bẹ fáwọn akẹ́kọ̀ọ́ láti ṣe ìdánrawò àti ìgbáradì àwọn ohun tí wọ́n ti kọ́ ní kíláàsì kí wọ́n lè pegedé tayọ láwùjọ. ilé gbígbé hostel accommodation tó fọkàn balẹ̀ wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá wá látọ̀nà jíjìn. ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ìlú mọ̀ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. ètò ìgbaniwọlé ti ń lọ lọ́wọ́ nílé ẹ̀kọ́ Olúọmọ Broadcasting Media Academy tó fìkàlẹ̀ sí number 3 Ayọ̀ọ́lá Street lágbègbè UBA Bank Olóńkòrò Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. fún àlàyé sí ẹ pè 07031051831 lẹ́ẹ̀kan sí 07031051831. Olúọmọ Broadcasting Media Academy, connecting you to the world.